àwọn tí Ìbà Gani Adams ń ṣe tí kò tẹ́ lọ́rùn, àwọn ni wọ́n ń jáde tí wọ́n ń bú Ìbà Gani Adams o, kò kí ń ṣe àwọn ọmọlẹ́yìn Sunday Igboho bí àwọn followers Ìbà Gani Adams nínú, torí automatically ìjà ìlara làwọn èèyàn sọ pé Ìbà Gani Adams ń bá Chief Dr. Sunday Igboho jà. Àwọn kan pè ní orogún òwò, àmọ́ láàrin èmi àti yín, ṣé Chief Dr. Sunday Igboho ń ṣe business ni? Ṣé Chief Dr. Sunday Igboho ń fi ètò security ilẹ̀ Yorùbá ṣó fi ń ṣe business ni? Ṣé Chief Dr. Sunday Igboho ń ṣe ètò security ilẹ̀ Yorùbá ṣó fẹ́ dá sí nítorí owó ni? Tó bá jẹ́ nítorí owó ni bàbá yẹn ṣe fẹ́ dá sí ni, bàbá yẹn ti máa yọwọ́ yẹsẹ̀ náà. My name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún ọmọ Yorùbá báyìí òun náà ni pé kí ni, kí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa lọ bá àwọn ọba lọ́ba wa. Gbogbo ìwọ tó jọmọ Ìbàdàn, ẹ tètè ẹ lọ bólúbàdàn. Gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Ọ̀yọ́, ẹ lọ bá Láàfin Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Abẹ́òkúta, ẹ lọ bá Aláké tilẹ̀ Ẹ̀gbá. Gbogbo ẹ̀yin tìjẹ̀bú, ẹ lọ bá Àwùjalẹ̀. Gbogbo ẹ̀yin tèkó, ẹ lọ bọ́ba Rílíwánù Akíolú. Ẹ wo bí, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ìhun tó ń ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti Chief Dr. Sunday Igboho, ẹ má jẹ́ ká tanra wa, ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn lọ́ba wa ní kẹ́ jẹ́ ká pè sákìyèsí, torí pé kí ni, àwọn ló wà in the best position láti yanjú ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká yan ta ṣarán fáṣarán ká tó wá fàbọ̀ sórí ẹ̀dìyẹ. Lákọ̀ọ́kọ́ náà, Chief Dr. Sunday Igboho ṣá, wọn ò fi ìgbà kan rí Ìbà Gani Adams fín o, ẹ má jẹ́ ká tanra wa. Chief Sunday Igboho ò fi ìgbà kan rí Ìbà Gani Adams fín. Ní gbogbo ìgbà bàbá ni Chief Dr. Sunday Igboho máa ń pe Ìbà Gani Adams. Àmọ́ kí ló wá fàjà láàrin Chief Dr. Sunday Igboho àti Ìbà Gani Adams? Ìhun tó fàjà láàrin Chief Dr. Sunday Igboho àti Ìbà Gani Adams, ẹ má jẹ́ ká tàn wá, followers ló fàjà. Because ẹ wo àtìgbà tí Ìbà Gani Adams, ẹ wo iye ọdún tí wọ́n ti ń rìn níbọ̀. Ẹ wo iye èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn, ẹ wo iye èèyàn tó ń kan sára sí wọn. Àmọ́ ìgbà tí Chief Dr. Sunday Igboho dìde tí wọ́n gbé ìgbésẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tún wò pé ibo lẹ́ni tí wá. Chief Dr. Sunday Igboho, ṣé Sunday Igboho ilé ṣó yàtọ̀ sí Sunday Igboho tá a mọ̀ lánàá tẹ́lẹ̀ ni? Torí ṣáájú kí Dr. Sunday Igboho tó jáde fún Yorùbá Nation, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti mọ̀ Chief Dr. Sunday Igboho tẹ́lẹ̀. Àmọ́ bí wọ́n ṣe mọ̀ Chief Dr. Sunday Igboho ó yàtọ̀. Ihun tí wọ́n mọ̀ Chief Dr. Sunday Igboho fún, òun náà ni pé wọ́n rí Chief Dr. Sunday Igboho gẹ́gẹ́ bí ṣoore, wọ́n mọ̀ fún ní máa ṣoore ní gbogbo ìgbàkígbà. Chief Dr. Sunday Igboho ò fẹ́ kíyà jẹ anybody. Ẹ wo bí ìjọba Nàìjíríà bó ṣe fìyà jẹ Chief Dr. Sunday Igboho tó place wanted ní orí orúkọ bàbá yẹn, tó freeze account Chief Dr. Sunday Igboho, tí Chief Dr. Sunday Igboho lè yọ £1 nínú àkáǹtì wọn láti bí ọdún 4 sẹ́yìn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Chief Dr. Sunday Igboho wọn ò torí ẹ̀ kẹ̀yìn sí ìjọba Nàìjíríà. Chief Dr. Sunday Igboho sì ń fẹ́ kí ìlú Nàìjíríà dáa. Pàápàá jùlọ, Chief Dr. Sunday Igboho ò fẹ́ kí President Bola Ahmed kí wọ́n ṣubú. Wọn ò fẹ́ kó wà l'Àbújá kí wọ́n kọ̀ lu ọdún 4 yẹn lásán láì rí nǹkan kan mú bọ̀ fún ilẹ̀ Yorùbá tó máa jẹ́ àjẹmọ́nú àtìrandíran ilẹ̀ Yorùbá. Nǹkan tí Chief Dr. Sunday Igboho ń jà fún gbogbo ọmọ Yorùbá ni ó. Eléyìí ò dẹ̀ kì í ṣe fún Yorùbá Nation nìkan. Torí pé kí ni, tá bá ṣe ní plan A tí a bá ní plan B, kọ́lọ́ má jẹ́ kí ìyà jẹ wá o. Àmọ́ ní ti ìjà tó wá ń ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti Chief Dr. Sunday Igboho, ọmọ ẹ̀yìn ló díjàlẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó ń ta àwọn tí wọ́n ń ti Ìbà Gani Adams lẹ́yìn. Ihun tó ń ta wọ́n lára náà ni pé oríyìn táwọn ọmọ Yorùbá tí wọ́n fún Chief Dr. Sunday Igboho.
tí àwọn tí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams tí wọ́n jẹ oyè yẹn, àwọn tí wọ́n mọ important roles yẹn tó wá ń retí action Ìbà Gani Adams lórí ìgbésẹ̀ tí sí Dr. Sunday Igboho gbé. Àwọn tí nǹkan tí Ìbà Gani Adams ń ṣe tí kò tẹ́ lọ́rùn, àwọn ni wọ́n ń jáde tí wọ́n ń bú Ìbà Gani Adams o, kò kí ń ṣe àwọn ọmọlẹ́yìn Sunday Igboho. Never. Àwọn ọmọlẹ́yìn Sunday Igboho wọn ò bú Ìbà Gani Adams o until ìgbà tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n wá rí wípé pẹ̀lú gbogbo nǹkan tí ṣe Dr. Sunday Igboho ń ṣe yìí, kí ló wá mú tí àwọn èèyàn àwọn ọmọlẹ́yìn Ìbà Gani Adams kódà tí wọn kì í ṣọmọ kékeré tó jẹ́ àgbàlagbà tí wọ́n tún wá jẹ́ olóyè, gbogbo yín lẹ rí fídíò tí bàbá yẹn ṣe náà. Ẹ wo bí wọ́n ṣe bú sí Dr. Sunday Igboho. Nǹkan kan wà tí kò yé àwọn tí wọ́n ń tẹ̀lé Ìbà Gani Adams. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́lẹ̀ là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 5427. Torí ẹ̀ ni mo ṣe ń sọ wípé ẹ̀yin kábíyèsí ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ wà in the best position láti yanjú aáwọ̀ tí Ìbà Gani Adams gbé lọ sí ilé ẹjọ́. Bẹ́ẹ̀ nítorí olórúkọ ò ní fẹ́ kórúkọ òun bàjẹ́. Orúkọ tí ṣe Dr. Sunday Igboho ti ń protect bọ̀ láti ọjọ́ yìí. Ṣó wá da ká wá gbọ́ pé ìkan lára àwọn olóyè ilẹ̀ Yorùbá tí a rí gẹ́gẹ́ bí akọni ni ó máa wá sọ wípé ṣe Dr. Sunday Igboho ń ṣiṣẹ́ fún olóṣèlú, tó tún máa lébẹ̀lì apààyàn lé orúkọ olóṣèlú. Ẹ wá rò pé káwọn ọmọ ọkọlẹ̀ Yorùbá kọ́ má bínú? Ó tọ́ kí wọ́n bínú o. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin ló yẹ kẹ́ gbé ìgbésẹ̀. Ọdún 4 rèé tí ṣe Dr. Sunday Igboho ti ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá, tí wọ́n ti ń jà fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, tí wọ́n ti ń jà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn kan ti wà nínú struggle yìí lórí kí ilẹ̀ Yorùbá kẹ́nu wá tọ́rọ̀, most especially at the national level. Ìyà ń jẹ ọmọ Yorùbá gan náà. Ẹ wo bí àwọn agbófinró, ẹ wo bí wọ́n ṣe ń lé àwọn youth ilẹ̀ Yorùbá kiri, bí wọ́n ṣe ń láìbẹ̀lì wọn gẹ́gẹ́ bíi pé eléyìí ọmọ yahoo ni, eléyìí oníjìbìtì ni, eléyìí onígbàkan ni. Ẹ wo, ẹ jẹ́ ká tèkì ẹ̀ka kan ní ilẹ̀ Yorùbá yìí, ní Nàìjíríà yìí. Ẹ jẹ́ ká tèkì ẹ̀ka agbófinró kan, ẹ̀ka tí ń gbófin ti ìṣòwò ìlú kúmọkùmọ tí gbogbo èèyàn mọ̀ sí EFCC. Ẹ wo ẹ̀ka EFCC, ẹ wo bí wọ́n ṣe ń operate ní ilẹ̀ Yorùbá àti bó ṣe ń operate ní Northern State. EFCC Northern State, olóṣèlú ni wọ́n mú, tàbí ẹni tó bá lu jìbìtì lórílẹ̀‐èdè Nàìjíríà, tàbí bóyá èèyàn kan ó parọ́ pé òun fẹ́ ta nǹkan kan tó wá gba owó lọ́wọ́ ẹni yẹn millions of naira tí kò fún ẹni yẹn nìkan tó fẹ́ rà. Jìbìtì ní EFCC, which is Economic Financial Crime Commission, àwọn ló wà ní charge àti arrest ẹni yẹn. Olóṣèlú tó gba owó project tí kò ṣe, EFCC ló wà in charge láti mú ẹni yẹn. Àmọ́ tẹ́yin kábíyèsí, mo kí ẹ̀yin orí adé o, mo kí yín gidi gan. Ẹ jọ̀ọ́, ẹ bá wa gbé ìgbésẹ̀ ìpàdé alálàáfíà láàrin Ìbà Gani Adams àti sí Dr. Sunday Igboho.
ẹ wá ṣe kinní yìí, ẹ ṣe ìpàdé yìí ní gbọ̀ngàn ńlá, ẹ create àyè méjì, àyè kan fáwọn olólùfẹ́ Ìbà Gani Adams, àyè kan fáwọn olólùfẹ́ Chief Dr. Sunday Igboho. Ẹ jẹ́ kí àwọn oníròyìn, ẹ jẹ́ kí wọ́n pójú pésẹ̀ síbẹ̀, kí Ìbà Gani Adams kí wọ́n sọ̀rọ̀ kí ni nǹkan tí Chief Dr. Sunday Igboho ṣe tó ń bí wọn nínú. Kí àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ká dẹ̀ tọrọ àforíjì, kí Ìbà Gani Adams kí wọ́n ṣe kí ni, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtìlẹ́yìn fún Chief Dr. Sunday Igboho. Àwọn ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ wò nísìnyí, ìjọ́ wo lẹ ti rí kí Chief Dr. Sunday Igboho kí wọ́n ṣe fídíò kó máa bú Ìbà Gani Adams? Ìjọ́ wo lẹ ti rí kí wọ́n ṣe fídíò kó máa bú Ìbà Gani Adams? Kí láì dájú pé àwọn fídíò tó ń fly kiri orí social media yẹn tó ń bí àwọn followers Ìbà Gani Adams nínú. Torí automatically ìjà ìlara làwọn èèyàn sọ pé Ìbà Gani Adams ń bá Chief Dr. Sunday Igboho jà. Àwọn kan pè ní orogún òwò, àmọ́ láàrin èmi àti yín, ṣé Chief Dr. Sunday Igboho ń ṣe business ni? Ṣé Chief Dr. Sunday Igboho ń fi ètò security ilẹ̀ Yorùbá ṣó fi ń ṣe business ni? Ṣé Chief Dr. Sunday Igboho ń ṣe ètò security ilẹ̀ Yorùbá ṣó fẹ́ dá sí nítorí owó ni? Tó bá jẹ́ nítorí owó ni bàbá yẹn ṣe fẹ́ dá sí ni, bàbá yẹn ti máa yọwọ́ yẹsẹ̀ náà. Irun tí Chief Dr. Sunday Igboho dá sí tí kò lè rìn kò yan fanda láàrin ìlú. Irun tí Chief Dr. Sunday Igboho dá sí tó mú kí ìjọba Nàìjíríà kó freeze account ẹ̀. Irun tí Chief Dr. Sunday Igboho dá sí tó mú kí ìjọba kí wọ́n kóra wọn jọ, kí wọ́n kó àwọn kan lọ sílé ẹ̀ lóru tíjọba ò dẹ̀ deny, táwọn DSS arrest èèyàn 12, ó pa èèyàn 2, ó kó èèyàn 12 lọ, ó dẹ̀ pé èèyàn 2. Àmọ́ Ọlọ́run bá wa ṣe, wọn ò rí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá, wọn ò rí bàbá ìmú. Ṣó wá yẹ ká wá nígbàgbọ́ wípé irú ẹni tó sacrifice gbogbo nǹkan tó tó. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 70 25 47 54 27. Ó pàdánù ilé, ó pàdánù mọ́tò, ó pàdánù iṣẹ́, ó pàdánù ìrìn àjò ilé ayé ẹ̀ láti rìn síbì kan nílẹ̀ Yorùbá yìí. Bàbá yẹn sacrifice gbogbo ẹ̀ torí kí ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ àtàlàáfíà kó lè jọba ní ilẹ̀ Yorùbá. Kẹ́ni tó lọ sóko kó lè lọ sóko, kẹ́ni tó lọ sódò kó lè rúdò lọ. A máa ń sọ fún yín ní gbogbo ìgbà, ọ̀pọ̀lọpọ̀ abúlé lọ́jọ́ tòní yìí, ó ń lọ sí gbòòrò lọ ra gàrí ni ó, wọn tó dáko mọ́ o, ó ti fi oko lẹ̀ fún Fúlàní. Kí ló fà á? Tá a bá wá pínra wa yẹ́lẹyẹ̀lẹ, tá a wá sọ pé àwa kan ti Chief Dr. Sunday Igboho, àwa kan títí Ìbà Gani Adams, tá a pínra wa yẹ́lẹyẹ̀lẹ, ìmọ̀ ọ̀tá tó bá lọ fi tí ojoojúmọ́ dẹ̀ ni àwọn ọ̀tá ni wọ́n ń kóra wọn jọ láti fi ìmọ̀ ṣọ̀kan lé wa lórí. Àwa tó wá ń kóra wọn jọ lé lórí, ṣó wá yẹ ká wá pínra wa yẹ́lẹyẹ̀lẹ? Ìdí rèé tí mo ṣe ń pè pàdé alálàáfíà láàrin Ìbà Gani Adams àti Chief Dr. Sunday Igboho. Ẹ jẹ́ ká láàfíà kó jọba láàrin ẹ̀yin méjèèjì. Ìbà Gani Adams ẹ jọ àgbà ló ń gbà o. Torí Chief Dr. Sunday Igboho fìgbà kan tẹ ojú yín mọ́lẹ̀ o. Ẹ wo ìgbà táwọn mídíà tí wọ́n ń gbẹ́nu gbèkúgbè sí yín, tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ kùbákùgbè sí yín nípa ọ̀rọ̀ tẹ bẹ́ẹ̀ nìyẹn sọ. Tí Chief Dr. Sunday Igboho gbé lọ sílé ẹjọ́ wípé ọ̀rọ̀ yìí àwọn ò ṣe o. Ẹ jọ̀ọ́, ṣé Chief Dr. Sunday Igboho tó jáde tó sacrifice gbogbo kinní yìí
nítorí ilẹ̀ Yorùbá kó wá tún wá padà gbọ́ pé ìkan lára àwọn àgbà aṣíwájú olóyè ilẹ̀ Yorùbá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò òun ló ṣe báyìí. Ṣé tí tó bá gbá lọ ṣóun ló máa gbá bọ̀? Ó tó kí Chief Dr. Sunday Igboho kí wọ́n gbé ìgbésẹ̀. Ìgbà tí Chief Dr. Sunday Igboho dẹ̀ ti gbé ìgbésẹ̀ tí wọ́n ti gba kóòtù lọ gẹ́gẹ́ bí ipò lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba lẹ wà ní charge láti pe ọ̀tún láti pe òsìn. Ó yá, kí ló fẹ́ ṣẹlẹ̀? Báwo ló ṣe fẹ́ jẹ́? Ẹ jẹ́ ká pe bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Ọ̀rọ̀ lórí Chief Dr. Sunday Igboho la torí ẹ̀ pè yín. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ẹ jọ̀ọ́, a rántí ní ṣé last year kọ́ ni ẹ ṣe conference meeting kan pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá káàkiri, tẹ́ẹ̀dẹ̀ ṣe conference call pẹ̀lú Chief Dr. Sunday Igboho lórí Yorùbá Security Summit. Ẹ jọ̀ọ́, ibo níṣẹ́ délé lórí ẹ̀? Kábíyèsí bàbá wa ọba Olúgbọ́n, ọ̀rọ̀ tẹ́ sọ nípa àdéhùn tẹ́ ṣe fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé ẹ máa bá Chief Dr. Sunday Igboho lọ́bì lọ́dọ̀ ìjọba Nàìjíríà láti list wanted kúrò ní orí orúkọ wọn. Kábíyèsí ọba Olúgbọ́n, ibo lẹ bá ṣẹ́ dé? Ẹ máa fi tó àwọn ọmọ Yorùbá létí back to back. Tẹ́gbẹ́ ò bá tí tò, àwa tá a fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá, a ṣetán àti bẹ̀bẹ̀ o. A ṣetán àti bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho kí ìjọba yọ wanted kúrò lórí orúkọ wọn. And anything kan tó bá dẹ́fẹ̀ ṣe ní South West yìí nílẹ̀ Yorùbá yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ security, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, Chief Dr. Sunday Igboho gbọ́dọ̀ gbẹ̀yìn. Abẹ̀yìn arọ̀yìn, Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí mo dúró ná, ó tún dijọ́ mi ìjọ rí. A ó máa bọ̀bẹ̀ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Mo sọ yìí mo dúró ná, ire o.